wá fẹ́ dá wákà kan báyìí kí a tó máa gbé máìkì kalẹ̀ ká tó bọ́ síbi ètò tó kù. Mo wá fẹ́ kí gbogbo yín pátá ẹni bá rántí mú kàárín ìwá láti ilé ẹ bá wa nà sí yèyé báyìí. Wákàtá wa dá ó ní pé Ọlọ́run tó dánmú tí ò lọ́mọ rí tí ò sì jó ominú rẹ̀ ò dànù bàtà ìpẹ̀gbẹ̀rún ẹ ò borí wọn bàtà ìpẹ̀gbẹ̀rún bàtà ìpẹ̀gbẹ̀rún ẹ ò borí. Ọlọ́run tó dánmú tí ò lọ́mọ rí ó ẹni bọ́lọ́run ṣe fi dá bó ṣe fi dá tó tẹlomi báyìí ni ó padà rí onílé òsì lè jábọ́ ẹ̀gbọ́n Ọlọ́run tó di Ọlọ́run tó dánmú tí ò lọ́mọ rí tí ò sì jó ominú rẹ̀ ò dànù bàtà ìpẹ̀gbẹ̀rún ẹ ò borí bàtà ìpẹ̀gbẹ̀rún bàtà ìpẹ̀gbẹ̀rún. Látòrí yèyé wákà yẹn ò tiẹ̀ táyín lára púpọ̀ kẹ́tì ẹ̀dìdé kẹwàá náwó ẹ̀ kí gbogbo wa wá wí pé tí ó sì jó ominú rẹ̀ ò dànù bàtà ìpẹ̀gbẹ̀rún a ò borí bàtà ìpẹ̀gbẹ̀rún bàtà ìpẹ̀gbẹ̀rún. Àwọn Alhaji wa Abdulhakeem olómi tútù Ọlọ́run dábùjá rí pẹ́ mo ń bàbọ̀ tẹ́lẹ̀ náà ni àwọn kan bẹ tó jẹ́ sí pé àlè wọnú àdúgbò yìí ká mà kí wọn orú wọn lẹ́wà inú wọn náà ni àwọn Alhaji wa Abdulrazak Ahmadu Decency àtàwọn bẹ́ẹ̀ náà gbogbo yín ọ̀la yóò ní wálẹ̀ ẹ ò borí bàtà ìpẹ̀gbẹ̀rún káwá dá padà fún wa pé Ọlọ́run tó dánmú tí ò lọ́mọ rí o tí ò sì jó ominú rẹ̀ ò dànù bàtà mi ìpẹ̀gbẹ̀rún ìborí bàtà mi ìpẹ̀gbẹ̀rún mi ò borí bàtà mi ìpẹ̀gbẹ̀rún ìborí àmín. Inna a'tayna bismillahir rahmanir rahim inna a'tayna al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Àfi àsìkò yìí àfi kí ìwọlé àwọn afáwà àgbà Sheikh Lukman Arole Zambo Ọlọ́run tí ó ti fi yín hàn láwùjọ bí ayé ṣe fún tó Ọlọ́run sì tún gbẹ̀yìn pé àlóhẹ̀ ní gbogbo ayé ní ó mọ̀ ẹ́ Ọlọ́run ní jẹ́ wálẹ̀ o Ọlọ́run ní jẹ́ wálẹ̀ o ẹ ti ń sọ ẹ ti ń kọ́ ẹ̀dẹ̀ tí ń wí táyé tí ń gbọ́ ayé ò ní kọ́ òun yín la ilaha illallah. Bismillah inna a'tayna bismillahir rahmanir rahim inna a'tayna al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Wọ́n ní surprise kan bọ̀ báyìí ó wà lọ́nà kí surprise náà ó já sówó ọlọ́dà ó járe pẹ́ surprise náà ó lè wọlé báyìí bí surprise yẹn bá ń wọlé tí ń bá ń wọlé tó bá ń rí báyìí wọ́n náà máa fi dàníyàn wípé surprise oore tí mi ò lérò oore báńkọ́ gbì tí ọ̀tọ́ rí báyìí tọ́tọ̀ ó sì bú sẹ́kún Ọlọ́run kó ṣe fún mi náà lábẹ́ yìí pé surprise náà afẹ́ kó wọlé. Òbòrí bọ́tá wá pẹ̀gbẹ̀rún ẹ jẹ́ apariwo Allahu Akbar ẹ jẹ́ apariwo Allahu Akbar ẹ jẹ́ apariwo Allahu Akbar kabira. Surprise ló fò wọlé yìí o tí ó lọ́mọ rí tí ó sì jó ominú ẹ̀ ò dànù bọ́tá mi pẹ̀gbẹ̀rún. Ẹ jẹ́ sọ pé Allahu Akbar yẹ́yẹ́ má bọ̀ ẹ wá jẹ́ sọ pé alhamdulillah ẹ jẹ́ sọ pé alhamdulillah ẹ jẹ́ sọ pé alhamdulillah ẹ̀yà fà ẹ jẹ́ aráńjẹ́ pẹ̀lú àṣẹ àwọn bàbá wa Sheikh Lukman Arole Zambo tí wọ́n bẹ níkàlẹ̀ wọ́n ní káràǹjẹ́ kọ́nà wọn láì jẹ́ kan sú ẹ̀ kó wọn láì pé méjì rẹ̀ oore náà ó ṣe bẹ̀rẹ̀ ní báyìí Ọlọ́run níjó takú síbí ẹ sàmí fún wọn ni Ọlọ́run níjó takú síbí Ọlọ́run níjó takú síbí la ilaha illallah. Wọ́n gbé wá wọ́n ní ẹ máa wá kẹ́ máa gbé jáde Ọlọ́run wọlá wípé tẹ́lẹ̀ náà ẹ ti lé ìtẹ́ ń lò wọ́n tún wá ní rárá ẹjá tún ra tìgbàlódé
wọ́n tún rà wá ọlọ́run ní jẹ́ fi jam oore yín ṣe bẹ̀rẹ̀ ní ọlọ́run jẹ́ máa lékún la ilaha illallah nítorí àsìkò á ṣe bisimilahi 21 kọ́lọ̀ wọn náà ṣírí bisimilahi oore yín bó ṣe bẹ̀rẹ̀ yìí ọlọ́run níjọ́ takú síbẹ̀ la ilaha illallah bisimilahi rahmanir rahim bisimilahi rahmanir rahim bisimilahi rahmanir rahim. بسم الله الرحمن الرحيم 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 ẹ já sọ pé àmín 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 ya Allah happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday to you many happy returns happy birthday to you wàá ṣe 40 láyé àmín wàá ṣe 50 láyé wàá ṣe 60 láyé wàá ṣe 70 láyé wàá ṣe 80 láyé wàá ṣe 90 láyé wàá ṣe 100 láyé wàá ṣe 120 láyé Allah many happy returns happy birthday to you Allah la ilaha illallah 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 اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ayé wa Ọlọ́run jó dáa ọ̀run wa Ọlọ́run jó dáa mátòrí páyé owó dáa kó bọ̀run wa jẹ́ mátòrí pọ̀run owó dáa kó báyé wa jẹ́ àtàyé wa àtọ̀run wa méjèèjì Ọlọ́run jó dáa papọ̀ wala la ilaha illallah ọdún ilé ọlọ́mọ àbí ṣàṣemọ fún yín wala Muhammadu Rasulullah adápadà dáadáa Ọlọ́run jó ìyálé ẹnì kọ̀ọ̀kan wa wala la ilaha illallah wala subhana rabbika izzati amma yasifun alhamdulillahi rabbil alamin gbogbo ẹnì kọ̀ọ̀kan wa táwa bọ́ onírèjọ gbogbo wa pátá oore ìdùnnú báyìí Ọlọ́run oníjó wọn lè wá o gbogbo bíi tí kálukú yín tẹ́rọ kóore sí Ọlọ́run mòrè wá bẹ́ẹ̀ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah gbogbo ẹni tí ń retí oore kan lọ́lọ́ báyìí wọ́n náà dùnnú tí ìyá ìwà báyìí Ọlọ́run dákun. We need money from you. Orúkọ mi ni Yèyé Ọ̀ṣun Tẹ́júmádé ọdún ayọ̀ ọ̀sìn alágbó àwòye tí mo jẹ́ Yèyé Ọ̀ṣun nílùú Mẹ́rán tí inú mi dùn lọ́pọ̀lọpọ̀ fún ẹ̀bùn mọ́tò tí Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè àdókòtò tó ṣe fún mi látọ̀dọ̀ ẹni tí Ọ̀ṣun wòsàn tọ́ṣun ṣe lóore Ọ̀ṣun Irúnmọlẹ̀ ló ń ṣe oore fún wa kò ń ṣàwá fúnra wa ọ̀nà àrà ló mí bá inú ẹ̀gbọ́n tó ṣe tó yẹ ọ̀nà àrà báyìí ní Irúnmọlẹ̀ fi ṣe inú mi dùn o ẹni tó dẹ̀ ṣe lè fún mi ẹ̀yìn náà ní tán lọ́wọ́ ẹ̀ o ògódì ẹ̀mí pé òní jẹ́ títí ẹ̀ àpamọ́wọ́ owó àtàjọ ló jẹ́ o inú mi dùn ní ọjọ́ ìbí mi tí wọ́n tún fi ọkọ̀ tó tún fi ta mí lọ́rẹ ìrere báyìí ló máa jẹ́ tiwọn rere ojú owó rí rere ló máa jẹ́ ti tiwọn àti gbogbo àwọn tó wá bá mi ṣọdún pátápátá ohun ayọ̀ báyìí ló máa gbọ́ nínú ilé wa àní gbọ́rọ̀ ìbànújẹ́ o àní sunkún gbẹ̀yàyé wa ọdún àyàlá máa ṣe o àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o Irúnmọlẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o Ọ̀ṣun yìí máa ṣe bẹ̀bẹ̀ nú ayé gbogbo wa ó ti ibẹ̀ ti ṣe ẹ ṣe o.
Hallelujah.